رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد. السلام عليك يا رسول الله، السلام عليك يا حبيبي يا نبي الله. àwọn nǹkan tí wọ́n máa ṣàkíyèsí lára ẹ̀ gbogbo ẹ̀ ló gbé sí lára. nísìnyí tó bá ṣe ń gbé ẹ fìkan kíkan ìran ni ẹ máa practice bẹ́ẹ̀ ṣe máa kílẹ̀ ẹ̀kọ́ torí pé owó yẹ ẹ̀sìn lẹ́jẹ́ lórí ẹrù lálẹ́rù ṣẹ́gìrì kùá ni ẹni tó jẹ́ bá aṣọ ọ̀run lẹ́yìn aṣáájú ẹ̀dá lọ́mọ méjì ni wọ́n. Usmanu kan bẹ ní Mẹ́dínà Báṣọ̀run Àdínì. Kó má dòdúdú kó má dòmí fífọ́. Táwọn àníyàn yá lórí Báṣọ̀run. Kó má dòdúdú kó má dòmí fífọ́. Táwọn àníyàn yá lórí Báṣọ̀run. السلام عليك يا رسول الله، السلام kìí ṣe gbogbo èèyàn ló máa ń ṣe ìsìláàmù dáadáa. A ṣe ìsìláàmù díẹ̀, a ṣe kejì díẹ̀, a ṣe kẹta díẹ̀ bàbá. Àfilé yìí kí dáadáa. Àbá èèyàn súnmọ́. Èèyàn sún ẹlòmíì lẹ́yìn àbá. Àwọn ló mọ̀nà. Bàbá jáde náà. Kí ìmọ̀ yìí máa lékún, kálàfíà yìí máa lékún, káìsìkì máa lékún, kọ́lọ̀kùn máa kò káàmọ́ yóò bẹ́ẹ̀ lọ. Bàbá ń jẹ ọmọ ní wọn olóko ṣú olóko kàmọ́. Ẹ pẹ̀lú àwọn tẹ́ẹ̀kì tí bàbá ó dán sí tẹ́tẹ́ tí bàbá dán. Ọlọ́wọ́ dọ̀tí ní láíláí. Ọlọ́wọ́ dọ̀tí ní láíláí. Àwọn ìrọ̀lẹ́gbà wọ́n sọ pé iye wọ́n kì í jára ẹ̀kọ́ iye òní jára yìí wọ́n fún iná wọn olóòtú méjì lọ́nà bàbá àwọn ilé ẹ̀yà rẹ̀ alhamdulilayi rabbil alamin alhamdulilayi wọ́n fi bàbá kàrí bàbá sọ fún àwọn ìgbé ìgbàsọ̀ mẹ́láyé nígbà bàbá tàkà láwọn ọmọ kékeré báyìí ló wù kẹ́kẹ́ ọmọ ìyá tó. Ọmọ bá ṣẹ̀dá ṣe wọ́n pẹ́. A kí wọ́n lọ àwọn àjọ àbọ̀wọ̀ sí. Mákindé ni wọ́n parẹ́ ibi ààrẹ wàsálà wà mọ́ ìyàwó àdéhùn láyé ṣe. Bàbá ìmáàmà àgbà ní ìtù àkí ìwọlé yìí o, àwọn àgbàlagbà kí ni o. Láti inú òdílé àlùkòyà kéwù la máa ké ìwé làákà gbogbo ẹ̀ ló ní ìtumọ̀lẹ̀ Yorùbá kíkà ní tìwé kéwù kíké ni. A gbọ́ àyọké láti inú òdílé àlùkòyà ẹ̀yà gbogbo ẹ̀yà wa tí Ọlọ́run bá ti sọ.
sọ̀rọ̀ táwọn bá bá sọ tí ó bá bẹ́ẹ̀rì sí ìkójá lè síta ẹ̀tọ́jú ọlọ́run àlùkò ìwé tó di gbogbo ayé lọ ni kò sẹ́ni tí ò jù lọ fún wa adáyé bá ní kò láti fi ilẹ̀ sáyé lọ ni ẹ̀tọ́jú ọlọ́run tí àlùkò bá ti sọ̀rọ̀ ọlọ́run ní ká dákẹ́ jẹ́jẹ́. Mahmoud Abdulkadir òun yóò fún wa ní àyọké àti àyọkà láti ní onímọ̀ àwòyá fàlẹ̀ àtọ́nà ṣàkíyàn. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي عظاما وهي رميم قل يحيي الذي أنشأ أول مرة ليس الذي خلق السماوات والأرض بقدره على يالك مثلا بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه tẹni dára má bàjẹ́ lọ́la kórè áni kí tẹni dára má bàjẹ́ lọ́la kórè áni lọ́la kórè áni jẹ́ tàwọn. ká tún sọ pé lọ́la kórè áni jẹ́ tàwọn. Láti ṣe àfihàn bàbá wa tí wọ́n jẹ́ olóyè wa lónìí, bàbá wa Báṣọ̀run Àdínì, bàbá wa Alhaji S. Babájídé Abdul, láti ṣe àfihàn níwájú àwọn àgbàlagbà, bàbá ẹ̀dùnlélẹ̀. Assalamu alaikum. Bàbá olóyè àwọn ni wọ́n ń kí àwọn bàbá ìmáàmù. Ẹ kí bàbá náà ìdí àgbà fún gbogbo agolo olóògùn. Bàbá ìmáàmù Islaudeen ẹ ti kí wọn. Ọlọ́mọṣà fún fẹ́yìn àfà. Bàbá ń kí ẹgbọ́ ọlọ́wọ́. Bàbá wọn lóye ẹgbọ́ ọlọ́wọ́ o. Ẹgbọ́ ọlọ́wọ́ o. Ẹgbọ́ ọlọ́wọ́ bàbá o. Àlùdálẹ́. Ẹ lù pẹ́pẹ́. Ẹ nínú bàbá. Item number 4. Alhamdulillahi Rabbil Alamin. Shari. Shari ọpẹ́. Kò sí nǹkan kan tọ́lọ́run ṣe dẹ́dà láyé. Dẹ́dà ò gbọdọ̀ tí ò sí nǹkan méjì tó gbọdọ̀ máa sọ nígbà alhamdulillah. Tó bá wọ̀ tún ayé. Tó wò sí ayé, tó àwọn tọ́jọ bẹ̀rẹ̀, tó obi tọ́lọ́run tu ọ̀rọ̀ tòun sí ọpẹ́ ní kó ṣàmà dú. Ọpẹ́ ọmọ àbáyín dúpẹ́ tọ́lọ́run ọba. Abáyín dúpẹ́ fọba tó dá yín, ọba tó gbé yín kalẹ̀ pẹ̀lú dáadáa. Lórí gbogbo
ìgbésí ayé yín tẹ̀ ń lò bọ̀ àti tẹ̀tú fẹ́ bọ́ sínú ẹ̀yìn kò sí nǹkan méjì tẹ gbọ́dọ̀ máa sọ fọ́lọ́run ní ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o. Ọba tó tò yìí, ẹ̀wọ̀n bàbá wa ṣáàmà ẹgbẹ́rẹ́gbẹ́, wọ́n bá gbà mí, wọ́n kò ní wọn, wọ́n bá lọ wọn, wọ́n tún bọ̀ láwọn lágbára lọ́wọ́ pẹ̀lú ìpínlẹ̀ bàbá ilé ọlọ́run tó yìí ní nípa àwọn ìyàrá ìyọ̀wó láti ṣe. Bàbá owó tẹ ẹgbẹ́ bọ́ sí ilẹ̀ bá ṣe tí kò tẹ̀ tó 20 káwá gbà lọ́wọ́ bàbá ṣáàmà ẹgbẹ́rẹ́gbẹ́. Àwọn àfá tí wọ́n tẹ̀lé wọn wá láti ìlú Ìbàdàn owó gbú 2,000 naira. Àwọn alájọ Abdulgani tí wọ́n jẹ́ chairman rẹ́gbẹ́rẹ́gbẹ́ owó gbú 5,000 naira. Àwọn alájà Òpénọ́lá. Owó ọ̀pẹ. Ẹ̀dá gbogbo àwọn tí a bá àbá ọlọ́pàá àwọn ṣe é mọ̀ fún àwọn olóògbé wa bí àmì Nigeria Enterprises bí ẹ̀bá ìwọ̀n. Àwọn akọ́mọ kí wọ́n onílẹ̀-èdè bá wọ́n tó bá pa àwọn àgbòrò wọlé ẹ̀ka wọlé. Àwa wa Bello and Bello bí àmì Nigeria Limited àwọn àgbà. Àwọn wa bí àmì Nigeria Limited àwọn náà ti fún wa ní owó good 1,000 naira. Ẹ̀tì dúpẹ́ wáyé ọpẹ́ tí yọ. Bẹ́ẹ̀ bá dúpẹ́ àgbẹ̀ yìí sí. Ẹ̀tì dúpẹ́ wáyé ọpẹ́ tí yọ. الذين ينفقون في سراء وضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. أصابتهم إليه
أصيب الحمد لله الحمد لله أصيب الحمد لله الحمد لله أصيب الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله وآله وصحابته وسلم. Gbogbo bàbá wa fáàlì, àwọn bàbá bá yóò kò tó pẹ́. Gbogbo ẹ̀yà àgbàlagbà wa, gbogbo ẹ̀yà àbáláńlá, agolo olóòrùn lápapọ̀, àwọn bàbá bá yóò kò tó pẹ́. Ọwọ́ bàbá kò gbé ìgbẹ́, àǹfààní bàbá ní ìkàlẹ̀. Bákan náà, mo tún kí bàbá rí ìgbẹ́ ọ̀gbọ̀n fúnra wọn. Bàbá tó jòkó yìí, bí wọ́n ṣe jòkó yìí, táàríwọ̀ yìí, àwa ṣẹ̀ṣẹ̀ mọ̀ àtẹ̀yìnkẹ́ ti mọ̀ ẹ̀rí pé inú ayé ló wà. Àánú Ọlọ́run. Alhamdulillah. Àánú Ọlọ́run. Alhamdulillah rabbil alamin. Mo fi ọlá bàbá tó mú. Mo fi kí gbogbo alápapọ̀. Àwa ká jọ lọ máa ń tẹ̀lé. Èyí màmá wa lásìláàdì. Kílẹ̀ ń ṣe ìfún ẹ̀sìn lára àwọn bàbá wa. Báàbí sọ fún mi pé òun fẹ́ joyè àdínì. Láì kì í ṣe pé ibi tí tòbá wà. Yóò lè dá sí pé ìdùnnú lòun náà. A pa bàbá tí bàbá tó ṣe lọ́ìlú tó ń sọ lẹ́kọ̀ọ́ pé àwọn ní bá nínú àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́. Chairman àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ láàrin ìlú Èkó àti gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì tí wọ́n tẹ̀lé bàbá lẹ́yìn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wa. Báṣọ̀rọ̀ àdínì agbèrè lóru. Ọlọ́run kò fi àgbàríkà sí. Tó bá bá ilẹ̀, a yàrá ṣe kẹ́lìmọ̀ bíi mẹ́ta. Torí pé ẹni tó bá gbé ipò sílẹ̀, ikú ló máa ń mú ní gbé ipò sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹni tó bá fẹ́ tẹ́rí gba ipò yẹn, ẹni tó lọ yẹn, dandan ní ká kọ́ ṣe ìdáhùn fún un. Àwọn kẹ́lìmọ̀ tá a fẹ́ wí yìí, kọ́lá kó ṣe ní ìdáhùn fún ẹni tó gbé ipò náà jù sílẹ̀ tó fi wá lẹ́tọ̀ọ́ sẹ́yìn lónìí. Òun náà ni kí la ní pè wọ́n. Bàbá ẹni tó ní ipò yìí tẹ́lẹ̀. Ṣé kìí ṣe tó yàn bá sì lè fi ṣe bá aṣọ lórí? Bẹ́ẹ̀ni. Torí mo rántí Adé bẹ́ẹ̀ni ṣíṣe àgbà. ní 90 stone. Bàbá ní bísílá ìgbìmọ̀lá. Ẹgbẹ́ kájọ kí owó dá ọ̀ṣọ́. Lọ́dẹ́ àbúrúwádà ní Yúláàjì, lọ́dẹ́ àbúrúwádà ní Yúláàjì. Ṣínáṣà náà kọ fún bísílá ìgbìmọ̀lá. Ṣínáṣà mọ́ ní ìlànà gbọ́dì. Ọmọ àbúrúwádà mọ́ ní ìlànà gbọ́dì. Lọ́dẹ́ àbúrúwádà fọ́ọ̀rọ̀ nínú àbíṣà. Ṣínáṣà ní ìlànà ayékátí wà lúfíà. Bísílá ẹ̀tọ́ tí ẹ̀ ní ọlọ́run bá mú bá ọlọ́run wọ́lá àdís aṣáájú ẹ̀dá ní mọ́mọ́ sọ́lọ́rọ̀ ànábì ní tàbá wà kẹfòkù tàbá ṣe kúríwà láwù fún ìkan ní mẹ́ta ní jù bẹ́ẹ̀ lọ ní tàbá ṣe ináńsà lóòrù sí ẹni tá a torí ẹ̀ ṣe yẹn tààràtà ló máa lọ sọ́dọ̀ ẹ̀. Allahu Akbar. Níta wá ìkẹta wá fún ẹkùn níyà nìkan. Ọdẹ ẹ̀dẹ́ máa lọ. Ọdọ̀ ẹ̀ sí tààràtà. Tọ́lá Abbas. Musa. Aláàjì Musa. Abbas. Ṣé àlẹ́ tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run lọ́ba tí wọ́n sì nípa. Àti gbogbo àwọn tí wọ́n tó gbé ipò níjọ́ náà tí wọ́n ti lọ. Àti gbogbo àwọn bàbá wa bá àti wọ́n ní àná. Káwa pẹ̀lẹ́ yìí bàbá ká tó máa lè ní gbogbo àwọn àmọ́mọ́ yẹn àbá àti pẹ̀lú ọmọdé ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ láì
náà lè fún mi. Ẹ̀yin ọ̀la wa lọ́dọ̀ tó yà kí ṣàwárí. Láhàúlà wàlà wàtà láti bàbá wa kún tó kù sẹ́gbẹ̀ẹ́ wọ. Wọ́n wá sọ pé àbá àwọn ní bàbá yìí láti bá lọ. Ó pọ̀ nínú yóò ti ìlú gbà lọ. Mo wá wò ní kárí ẹni méjì tó máa lè jókòó ti bàbá lóye. Ó má jẹ́ òun nìkan. Kí bàbá ẹni gbogbo sọ pé kí bàbá máa bá láti bá lọ. Wọ́n máa bọ̀ lọ́dọ̀ àwọn òbí. Nísìnyí lọ́wọ́ ti ní kí akẹ́kẹ́ni tó máa bá bàbá tó máa jókòó pẹ̀lú bàbá lóye. Ó lè dá sí pé àwọn náà wá láti wá lọ́wọ́ ni. So bàbá ìgbóhùn ní kí bàbá wa bá láti bá lọ. Ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn afáàmì. Lóṣèlú náà. Ẹ máa bọ̀. Gbogbo tẹ́ bá fẹ́ torí tọ̀rẹ́ yín náà, wọ́n máa gbà lọ́wọ́ yín. Bí àwọn ọ̀rọ̀ ṣe ń kọ́ wa nìyẹn, báwọn lè ṣe ń ṣe tí wọ́n nìyẹn. A kì í ọlọ́run àbá aṣọ ẹlẹ́sìn rẹ̀. Náà, ẹ jókòó sá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى ثم يجد البصر كرتين ينقلب إليك البصر ولقد زينا السماء بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا هلكوا فيها سمعوا لها شهيقا ويعترفون تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير أفاني تباركتا يا من لا يئت بوصفه تباركت يا من لا يحيط بوصفه واللسان الكريم وما قدر قولي واللسان الكريم agbóògbó fọba tó ní tàbá تباركت يا من لا يئت بوصفه تباركت يا من لا يحيط بوصفه tàbá ní ká máa dárúkọ ọlọ́run تباركت wà láwù àràmọ́nù àwẹ̀yìn àlìmọ́nù àlìmọ́nùsì àfàrà ẹ̀tì sí nìkan orúkọ ọlọ́run sì kù ó sì kù lọ rẹ́rẹ́rẹ́ ọba náà ní ọba gbogbo ọba tó ṣe wípé gbogbo orúkọ tí ó ṣe wípé àdá ìdátán òun ló ní a fi kí ìjókòó yìí a fi wúre fún bàbá wa olóyè ọba tó jẹ́ pé mọ́ kádàrú kaolí wà ní sáàmì gbogbo àrùnláàrí tó wà àrùnláàrí orúkọ ọlọ́run ní ìdàláyé orúkọ ọlọ́run orúkọ ànábì àti gbogbo tó ń jẹ́ orúkọ ọlọ́run
tá a bá bẹ̀rẹ̀ sí ní wí tá a bẹ̀rẹ̀ sí ní wí àwọn tá a fi ń gbé jáde àdàgà ohun tá a fi ń wí á padà sí wa orúkọ ọlọ́run aṣẹ́kù síbẹ̀ òun náà la fi kí òun la fi wúlò fún yín lórí èyí tẹ̀ ń ṣe ọlọ́run kó fà lọ́kà Al-Qur'ani orí 67 ogún mẹ́ta àti méje òun náà ni a fẹ́ òun la kà fún yín torí wípé àwọn àfáà ní fàyínà nàbíyà ẹbí bẹ́ẹ̀. fàyínà nàbíyà bá a bọ́ sí i. fàyínà nàbíyà bá a bọ́ sí mi fáwọn ilé ṣẹ̀dé lólè wò wá fáwọn ilé ṣẹ̀dé lólè wò wá. fàyínà nàbíyà iṣẹ́ rán aṣáájú ẹ̀dá àdókòó mọ̀ sọ́lá iṣẹ́ tó ń gbélé lọ́wọ́ ṣẹ̀dídì kù wá iṣẹ́ tó lágbára àti tó ṣòro kọ́bà àṣálẹ̀ ìfowó àgbájẹ́. ló ní bí wọ́n ṣe rìn oyè tí wọ́n gbé kà yín lórí yìí tọ́lọ́run fi sọ yín lórúkọ Ìbáṣọ̀run ṣé ẹ mọ̀ pé Yorùbá ni àwọn tí wọ́n ń jẹ Báṣọ̀run nínú ayé tẹ bá súnmọ́ wọn tẹ bá béèrè kí lójúṣe wọn ẹ mọ̀ pé oyè ńlá ni wọn kì í dédé fèèyàn jẹ Báṣọ̀run àwọn nǹkan tí wọ́n máa ṣàkíyèsí lára ẹ̀ gbogbo ẹ̀ ló pèsè yín lára nísìnyí tó bá ṣe wípé ẹ̀ ń fìkan kíkan ìrun ni ẹ máa practice bẹ́ẹ̀ ṣe máa kí lẹ́yọ kọ̀ọ̀kan torí pé ó yẹ ẹ̀sìn lẹ́jẹ́ ṣẹ̀dídù lè kù wá ní bẹ́ẹ̀ dẹ̀ okòwò yí wà ń bẹ̀ ó tuntun lágbà kẹ́bá tó bá láwà kàbálù nígbà tẹ́ bá padà sídálẹ̀ yìí ọlọ́run àjẹkẹ́ bọ́ọ̀lù dáadáa ètò ìdílójúmọ́ yín lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣe sùúrù ẹ tó lọ́lọ́run nídìí pọ́ọ̀tù yìí àmín mo gbọ́ pé ìgbé ìbò lẹ́wà níṣe tí ọlọ́run ní kẹ rọ́gbọ́n ẹ̀dá òun ló ilé ìfiwáyé wà ní padà lójúrúmọ́ ní pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ibi àti gbogbo àwùjọ ní ìjẹ́ mùsùlùmí ti láti máa lapa lára yín olórí ẹgbẹ́ olórí gbogbo àwọn ẹgbẹ́ lílé láti sísẹ̀ tóní ẹjẹ́ kan mọ̀ wípé Báṣọ̀run yìí tó àwọn kan tí wọ́n ń kó sórí tébù yẹn nígbà tí ẹ bẹ́ẹ̀ lágbára ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà lè fi ṣara rere ṣùgbọ́n ẹ̀yin lè jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn òfàyè gbà yín kẹ́ẹ̀tún máa nọ́tẹ̀ẹ̀lì ààwẹ̀ ò gbọ́dọ̀ dé ọlọ́run ní jẹ́ ṣàárẹ̀ tó bá ṣe ń pé ààwẹ̀ yóò kì ń pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di dandan ní ṣàárẹ̀ àárẹ̀ ò ní ṣe yíò
dẹ̀ tí ì lọ sí Mẹ́kà wọ́n ti lọ ti pẹ́ ọdún kejì tí mo lọ yé Ọlọ́run á fa àlùbáríkà sí Ọlọ́run á fa àlùbáríkà sí àǹfààní kẹ́ máa rán yàn lọ Ọlọ́run á fi ṣe láti ṣe lọ fún yín ṣé ní gbogbo àwọn ìwádìí ìlúkì láàyè sí ráwàdára gbogbo àwọn ipò ọ̀tọ̀lọ́hun ẹ̀kọ́ bí ara sí pípé ẹ súnmọ́ àwọn àbá bàbá rèé láti bàdàn ẹ súnmọ́ wọn dáadáa gbogbo àti ẹ̀bá ti ń pè Ọlọ́run ọba àmà jẹ́ àwọn èyí léyìí iṣẹ́ tọ́lọ́run fi rán wọn mọ̀ àsáyẹ́ǹtì tọ́lọ́run gbére lọ́wọ́ ṣẹ̀dídù kù wá ní ó ní agbára òun náà máa yé jẹ àfáàní látàsítà fi sí mùsàráwù kò sẹ́ni tó rọrọ̀ táṣáájú ẹ̀dá lọ́dún mùsàráwù kò rọrọ̀ tàlóbì ìrọ̀rọ̀ pé kó bojú ẹ̀yìn kó rẹ́ni pè kó bojú ọ̀tún kó rẹ́ni pè kó wájú kó rẹ́ni pè kó wẹ̀yìn kó rẹ́ni ní tẹ̀síìrù ìyáwó nọ́sára ṣára àwọn ọmọ táṣáájú ẹ̀dá mi máa tó bá fẹ́ gbé ọ̀pọ̀ ṣe ó kú oṣù kan bàbá ìmọ̀mọ̀ ẹ̀ ń sùn ní nọ́sára ṣára àwọn ọmọ ó kú oṣù kan káṣáájú ẹ̀dá mi tó gbé bùkátà kan gbọ́ Ọlọ́run á ti yanjú ẹ̀ fún Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà a ṣe bẹ́ẹ̀ àkáríkó wa kọ́ wa torí ẹrù ńlá lẹ́rù yìí ṣẹ̀dídù lè kú wá ní ẹni tó jẹ́ bá aṣọ̀run lẹ́yìn aṣáájú ẹ̀dá lọ́mọ méjì ni wọ́n Usmanu ni Usmanu kan bẹ ní Mẹ̀dínà bá aṣọ̀run àdínì ni kò dẹ̀ sógun pé a fẹ́ lọ jà kákọ́dà kákọ́ ìbọn rárá ò kágbé kú mọ̀ owó ni wọ́n fi ń jagun nísìn bá aṣọ̀run jọ́nà agbé owó tó wó agbé kalẹ̀ àwọn tó fẹ́ lọ sójú ogun oúnjẹ tó máa jẹ kán tó máa fi lọ tó máa fi dé ìbájú ojú kan ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ òun ló ń gbówó yẹn kalẹ̀ àti bẹ́ẹ̀ àti bí irú wọn bẹ́ẹ̀ Ànábì padà wá ṣàdúrà fún sallallahu alaihi wasallam ẹ máa ń pè látò ó kọ Albani ní Albani chapter 7 verse 56 náà Bismillahirrahmanirrahim wala tusidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'an inna rahmatallahi qaribun minal muhsinin. Allahu Akbar. Albani ló pè Albani ló pè Ọlọ́run tá a tó kà sílẹ̀ Albani ló pè ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀ bí o Ọlọ́run ní ṣe lágbàmágbà wà Albani ní keje ni mo pè é fún mo sọ pé ẹsẹ̀ 56 ìyẹn àyà 56 àṣàtà rẹ̀ verse 56 tún ká tọ́lọ̀ wala tusidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'an inna rahmatallahi qaribun minal muhsinin. Sadakallahu azim. Allahu Akbar. mo ń wojú àkókò Al-Qur'ani ní la tufsidu fil ardi ba'da islahiha ibi tí kẹfọ́jú tí gbogbo inú mọ́ṣáláṣí àti àyíká bàbá ìwọ̀n mọ̀ ní ẹ̀tọ́jú òun àwọn ọmọ náà wà pẹ̀lú wọn tí mọ́ṣáláṣí yóò fi pàṣáyìn ẹ̀fọ́jú fíwẹ̀ látúkú sí dú kò gbọ́dọ̀ wó kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ má máa tuntun a gbọ́dọ̀ ṣàfẹ́kọ̀ àwọn nǹkan èlò
epo òkú ẹ̀rọ tán nínú jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lẹ fi máa kojú ẹ̀ lóṣooṣù àbọ́dọọdún àbí nínú ìgbà torí pé ẹ ti bá a ní mèremère ládùúgbò sì dú lẹ́yìn ìgbà lẹ́yìn tí di olóyè sí mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ iná ìdàgbàsókè mọ́ṣáláṣí àtàwọn àbá àtúwà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ju àjọ lẹ́yìn. Àánú tó ti wà lára yín tẹ́lẹ̀ ó máa multiply lílì mùsùlùmí fún gbogbo ẹni tó bá sọ yí pé wọ́n sọ èrè dá o èṣù bọ̀ àlẹ́kọ̀ọ́ àwọn ọdún mẹ́ẹ̀jọ ìwọ̀n fún wọn jẹ láti bí ogún ọdún bọ́gbọ̀n ọdún wọ́n ráǹfààní wọn jẹ kí ni tí wọ́n yẹ wọ́n mọ̀ pé ìbálẹ́jọ́ nínú fún wọn tó bá di bàbá ìkẹ́ àwọn tá ló máa pè wọ́n lólóyè ìbálẹ́jọ́ ní fún wọn gbogbo àwọn tí wọ́n wà ní aula tí wọ́n rọ kiri ká aṣáájú ẹ̀dánù mọ̀ gẹ́gẹ́ bí olóyè ìṣe ni wọ́n ṣùgbà ẹ̀sìn tí wọ́n dúró tẹ̀sìn àwọn jagunjagun nù wọn ní sọ pé ogun yá kí wọ́n má dìde ní ìṣẹ́jú tó ń tẹ̀lé àwọn tó ń gbówó lẹ̀ bákan náà so ilé ìwé lẹ́yìn ti wá owó tó lè gbé yín padà gbé yín dé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó máa tó mílíọ̀nù mélòó náà mọ̀ọ́nù rí ti mẹ́kà ní wọ́n mọ̀ pé ìyẹn ò ju 10 million péré abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ 8 million ní o ṣùgbọ́n tìlé ìbò náà máa fara pẹ́ ẹ̀ ń sọ pé kábàáyín ṣọ́ àkókò lójú so àfáà ti bèrè mílíọ̀nù lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹkẹ jù bẹ́ẹ̀ lọ nísìn tá a fẹ́ lọ́bẹ̀ mo ti gúnlẹ̀ báyìí gbogbo àwọn tó yẹ kẹ́ gbọ́ ẹ ti gbọ́ èyí tó tún kù ẹ tó máa gbọ́ sí ẹ má ṣe tàbí nínú àrà àmọ́ta láàyè kọ̀ríbùn nínú mọ́sí nínú nínú àlùmọ́sí. bí báwọn bàbá táwọn ọ̀pẹ ẹsẹ̀ ẹgbẹ́ bàbá àgbà dúdú àwọn ẹlọ́pàá ẹgbẹ́ àwọn ọ̀pẹ ẹsẹ̀ àwọn ẹlọ́pàá ọ̀pẹ ẹsẹ̀ aláàbò ọ̀pẹ ọ̀pẹ ẹsẹ̀ bàbá nígbàgbọ́ ẹgbẹ́ fún ọba àwọn ọ̀pẹ ẹsẹ̀. ẹgbẹ́ fún àwọn nígbàgbọ́ bàbá àpá láti ló bàbá àwọn ọ̀pẹ ẹsẹ̀. Àwọn tí wọ́n bẹ́ gbó láàrin ìlú náà àwọn ti wọlé. Àwọn ti máa ní dáa ẹ̀rí
owó ni owó à ń kí ìwọlé bàbá wa ìmáàmù àgbà à ń kí o owó kó má ta kókó ó bá bàbá tẹ báwọn wá owó kó má ta kókó owó kó má ta kókó bẹ́ẹ̀ ni ta kókó lọ́wọ́ ọmọ. ẹ̀yà ọlọ́wọ́ ta kókó.
ẹ máa tún àníyàn rẹ̀. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم لك كل وبك كل وإليك كل وأنت كل وكل برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الهداية والإحسان والعافية والإيمان والرضا والصلاة واستجابة
وروا يوم العطش والعفو يوم الغلب وقر يوم الشر وستر يوم العورات وجنة يوم الدين برحمتك يا ارحم الراحمين ربنا هب لنا من لدنك رحمة وإننا من أمرنا رشدا ربنا Ọlọ́run má jẹ́ kí tẹ̀yìn ó bàjẹ́ pẹ̀lẹ́ lókè. Ọlọ́run má gbé yín ga ọ̀wá àdúrà yìí tí ẹ tẹ́ má jẹ́ káwọn náà lókè fún Ọlọ́run tó ní ẹ̀wà sábìyẹn ẹ̀wà sọ̀rọ̀ gbogbo àpá àgbòrò lóòrùn àwọn aláàjì ọmọ mákindé ó ti dé ọ̀dọ̀ wọn àbá mágbóyà láti bá àlékè ó ti lọ́dọ̀ wọn àbá wa nínú Ìbàdàn àwọn àpá láti inú Ìbàdàn àwọn alásàlátù àgbòrò lóòrùn ó ti lọ́dọ̀ yìí o alásàlátù àlùbákúndí àwọn tààbà nìyẹn kọmití kọmití mẹ́rin àgbọ́wá ìdìbò ọlọ́wọ́ ìmáàmù Adébáyì ó ti dé ọ̀dọ̀ wọn o èyí tí bàbá nígbà sàtífíkẹ́tì ibẹ̀ náà ni à ń lọ owó sàtífíkẹ́tì lẹ́yìn ìrẹ́lọ́ gbé owó tí ẹ kẹ́ gbà lọ́pẹ́ ó ṣe fún owó pé káàsì ẹ̀ka ẹ̀ bàbá èmi tó ń bẹ lágbára lọ wọ́n ṣe mú rí bẹ́ẹ̀ Alawasa
dúpẹ́ dáadáa tẹ́ ìṣe sínú ìdòwò àti ìjà tẹ́ ẹ̀dá fún wa ní Ìjẹ̀bú Òde ìrọ̀lẹ́ ti lọ́dọ̀ ọlọ́mọ ìlú bá ti tẹ̀ lọ àwọn àtijọ́ wọ́n ti jẹ́ kí àlọ́ àwọn ọmọ ìlú kálẹ̀ wọ́n fún wa ní owó 20,000 naira. Mọ́ṣáláṣí agolo olóró ìlú Ìjẹ̀bú lónìí àti sí látàsíkò yìí ọlọ́dẹ ẹ̀ máa rí dáadáa kẹ́ ẹ̀ máa lékún dáadáa kẹ́ ẹ̀ máa lékún lórí ilé kẹ́ ẹ̀ máa lékún ní ìdùnnú ààrẹ ẹ̀yà àtẹ́lẹ̀ ayé ọlọ́mọdé ó dàrú ààrẹ ẹ̀yà àtàwọn ọmọ yìí ọlọ́mọdé ó dàrú ààrẹ ẹ̀yà àtàwọn olólùfẹ́ yìí ọlọ́mọdé ó dàrú àwọn ọmọ náà bẹ lókè òkun gbogbo nǹkan tí wọ́n wá lọ wọ́n máa gbé wọn lọ́wọ́ ní ọ̀rùn kí bàbá wọn bá ti ìkú kan tó dé kí bàbá sì jẹ oúnjẹ àwọn náà wọ́n wá kí bàbá kúlé kí bàbá kí wọ́n kó àbọ̀ ọwọ́ àwọn náà wọ́n tó bàbá lọ́wọ́ ọlọ́jẹ túbọ̀ jẹ́ pẹ́pẹ́ ọlọ́jọ́ ní ṣe tààràtàrà wálé kẹ́yìn náà tún padà máa jẹ yóò àti àwọn wàlá wọ́ta ilẹ̀ ìdáwọ̀ wọ́n ní nísìnyí wọ́n ṣe wọ́n bẹ̀. ọba aláìlú àwọn aṣọ pínlú kalẹ̀ ọba Muftaudeen erikitọ́lá wọn adéṣẹ̀sọ Yusuf erikitọ́lá wọn ọ̀ṣọ́ pínlú kalẹ̀ ọlọ́run ló yàn ní fún wa ìjọ tí àwọn elétò tí wọ́n mú ọlọ́rọ̀ bàbá wa Àwùjalẹ̀ àwọn aláyémúà ọ̀làró ọba táàbí ṣe sọ̀pẹ́ títù ní ṣe bàbá tàbí ìgbésẹ̀ tí mú ìjọ ìbàbá tí yọjú sí wọn làwọn náà tí rí ọmọ ọlọ́run wọ́n rí ọmọ ọmọdé tọ́ ní tàgbà tọ́ ní tọkùnrin tọ́ ní tọkùnrin ìlọ́nà ọlọ́kùnrin jálára yẹn o ẹ sì dàgbà pẹ̀lú àlàáfíà inú dídùn ayọ̀ ojoojúmọ́ yóò máa jẹ́ ti yín wọ́n ìyá kalẹ̀ sàárín wọ́n ní nísìnyí lẹ́nu bàbá náà fẹ́ pírísẹ́ǹtì sàdíkẹ́tì wọ́n ní bàbá aṣọ pín àfáàní o láàrin ọba jẹ pé àfáàní mọ́ ìbìdó tó tó wò bẹ́ẹ̀ni àfáà náà ni wọ́n àfáà ni bàbá wa ṣàlú lálẹ̀ ọlá ńlá wọn ni wọ́n fi sàdífíkẹ́ẹ̀tì lé bàbá wa Báṣọ̀run Àbíyì ti àkókò olóòtọ́ bàbá ṣọ̀tún nígbà tí wọ́n ti sọ pé wọ́n lára bí kẹrí wọ́n kí ẹ̀yin ìyàwó alásàlátù o wọ́n kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní o iṣẹ́ tí bàbá gbélé bàbá wa ṣọ̀pínú kalẹ̀ lọ́wọ́ kìí ṣe àráàmù èṣe ìwọ̀ o kìí ṣe ìwọ̀ o kìí ṣe ìwọ̀ kìí ṣe àráàmù o bàbá tún sọ lẹ́ẹ̀mẹ́ta o ní gbogbo ọ̀nà ló fi jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ilé bàbá ní ẹ̀wọ́ bẹ̀yẹ̀ ọmọ onípò bí àgbà ní mọ́ṣáláṣí yìí ni bàbá ti kéwú tí ọ̀rọ̀ bá wá gbé àwọn bàbá
pé kí wọ́n present certificate fábùrò bàbá wọ́n jẹ wọ̀ wọ́n dẹ̀ bí ṣàṣejù. àmọ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ. gẹ́gẹ́ bí bàbá ṣe sọ. ìmáàmù rátìbì mọ́ṣáláṣí tó. ìmáàmù rátìbì mọ́ṣáláṣí tó. òun ni mo fẹ́ gbé láàní ẹ̀. òun ni bàbá fẹ́ gbé láwàní ẹ̀. kí ọ̀rọ̀ ọba Ṣọ̀gbí ó tó dé. àsìkò náà ni wàásù kọ ìgbé kápò ní ọjọ́ lé wọn mú bọ́tún máa ń ṣe ní kí àbáṣọ́ òye. tó o kọ́ ìgbà tẹ̀mí má bàa rí bẹ́ẹ̀ tó ṣe. bàbá ní làwọn bí bàbá Mákindé ẹgbẹ́ sọ̀jẹ̀ bàbá aláyé ló wà. wọ́n fi rólé sí mọ́ṣáláṣí tó. láti ìgbà náà ni wọ́n ti ṣe dáadáa sí bàbá. wọ́n fi jọ́ kan gbó bàbá aláyé wà lẹ́nu. wọ́n fi jọ́ kan sọ pé ṣèbó ti di mí bẹ́ẹ̀. gbogbo nǹkan tí bàbá fẹ́ ni wọ́n ṣe. tẹ bá wọn mọ́ṣáláṣí yẹn. lóòótọ́ ni gbogbo àwọn bàbá tó ń ṣẹ̀ wá sí. gbogbo àwọn bàbá tí wọ́n ṣe àwọn bàbá lẹ̀. lórí mọ́ṣáláṣí yẹn. kì í ṣe mọ́ṣáláṣí ìlú. akọ̀ọ́kùn mọ́ṣáláṣí ìtura ni. àwọn bàbá ni wọ́n mọ̀. bàbá wa ìyóhùn. bàbá wa káká. àwọn ni wọ́n gbé mọ́ṣáláṣí ẹ̀ kalẹ̀. pẹ̀lú ẹ̀gbọ́n wọn lọ́jọ́mọ̀lọ́. bàbá wa àgbà orí adé. bàbá ló fún wọn nílẹ̀. bí ìtàn mọ́ṣáláṣí ṣe rí nù. ibẹ̀ náà la ti ń yan ìmáàmù. ibẹ̀ náà ni wọ́n ti ń yan ìmáàmù. Alhaji wa Kaka. bàbá wa Kaka. àwọn ọkọ̀ jẹ ìmáàmù. àwọn ọkọ̀ jẹ ìmáàmù ní 1953 to 68. ní bàbá mi gba ìmáàmù. ní bàbá tí wọ́n bí bàbá wa aláìwọ̀ àwọn náà gba ìmáàmù. àgbà tí bàbá mi ṣí ọṣẹ́. àgbà tí bàbá wọn ṣí ọṣẹ́. ó padà sí Alhaji. ó padà sí bàbá wa ìlú. bàbá Abdulrahman Kaka. ìyẹn náà jẹ ìmáàmù. àwọn ò tí ì ráyè. bàbá àgbà ṣì wà ń bẹ̀. bàbá wa sì ní orí adé wà yẹn ti dé láti làwùsá. bàbá wa sì ní orí adé wọ́n ti dé láti làwùsá. wọ́n ké wọ́n kàwé. àwọn ẹrúsìn Ọlọ́run. ẹrúsìn Ọlọ́run tòótọ́ ni wọ́n. ẹrúsìn Ọlọ́run tòótọ́ ni wọ́n. bàbá yìí ti dé. bàbá yìí ti dé. kòkòrò mọ́ṣáláṣí. àwọn bàbá sì ń wáyé. bí ọba ti wà lọ́wọ́ lọ́sọ̀ wáyé. ìmáàmù bẹ́ẹ̀. àti bàbá yẹn wọlé tí wọ́n gbàgbọ́dà ọwọ́ kan náà bàbá padà. ìyá ni wọ́n fi ní bàbá wa Ṣọ̀gbí kalẹ̀ fún ìmáàmù. wọ́n ti ń gbé abẹ́rẹ́ wà ní ìmáàmù. ọ̀rọ̀ ọba kábíyèsí dé. Mákindé dé. pàdé lẹ́yìn. wọ́n láwọn kẹ́yìn bàbá àbálẹ̀ kan sí i. máa pé bàbá mi kan lára àwọn náà ta tẹ́tìrì àwájú wọn. wọ́n láwọn á kí àwọn bàbá àwọn kan táwọn tẹ́tìrì àwájú wọn bàbá àgbà Adékúnlé. wọ́n láwọn tẹ́tìrì àkéwájú wọn. tí ò tiẹ̀ pẹ́ púpọ̀. àwọn náà ni wọ́n sì káwọ́ dé. bẹ́ẹ̀ ni ẹ̀pá ìgbàgbé. àwọn akíwájú bàbá iná ìlú bóyá ìyá àkọ́kọ́ tó. Congratulations. ẹ kú oríire náà. ní ìbàjẹ́. Bukalẹ̀ ọlọ́njẹ́ ẹsẹ̀ pẹ́pẹ́ bàbá Islam dín ọlọ́njẹ́ ẹsẹ̀ pẹ́pẹ́ bàbá Pẹ́yẹmí ọlọ́njẹ́ ẹsẹ̀ pẹ́pẹ́ gbogbo àwọn ìyàwó alásàlátì ọlọ́njẹ́ ẹsẹ̀ pẹ́pẹ́ ọlọ́njẹ́ Muhammad olóyè tó ní Basọ̀rọ̀ Àdínì ọlọ́wọ̀n oyè náà ọlọ́njẹ́ ẹsẹ̀ pẹ́pẹ́ májẹ̀ ìlú bàràbà ọlọ́njẹ́ Muhammad àsìkò tí ẹ jẹ́ owó máa lékún kọ́lá máa lékún kọ́mọ máa lékún kálùbáríkà máa lékún kẹ́mì kíkó máa lékún gbogbo àwọn tó rẹ̀ tí ìrìn lè bá lọ́wọ́ ìnà kàtàrà laka fati àwọ̀dí yíyẹ kìí àlọ́kà lọ́ máa ń tàkàrà ní sàmìkà wà máa ń tàrà wọ́n tí mo ní mọ́kà wà lẹ́ẹ̀kà wọ́n yá ní ẹ̀ka sọ́ọ́ àrùsẹ̀lẹ̀ wọ́n ní sọ́ọ̀kà lọ́ nẹ́sìrà àṣìṣà nẹ́sìrà nínú lọ́ wọ́n bá ti kórì wọ́n bá ti rí المؤمنين ورفعناه Bíbí tẹ́tí ká, ìwádìí lẹ́la.
ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ìgbòho ní à padà sẹ́yìn ni ìwà máa pé ìlú tó wà ní ìmọ̀ this is first time in baby sẹ́rí ọ̀rọ̀ ń bẹ àmọ́ kò sí ààyè àkọ́kọ́ ọ̀rọ̀ ni bàbá wa ìmọ̀ọ́mù agbolélówó bàbá ọkọ̀ bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ lọ ọ̀rọ̀ jẹ́ kí mi yọ pọ̀ láyé ọ̀rọ̀ jẹ́ kí mi yọ pọ̀ láyé ẹ̀kẹ́ ìsìmáàrí eré ìjọba ẹbí dáṣẹ́lá ẹ̀kẹ́ ìsìmáàrí eré àti màmá ní wọ́n ń gbóná wọ́n sọ pé mo ti bọ́ sí ọ̀dọ̀ náà ẹ̀dá kan ẹ̀dá ìgbésẹ̀ tó kàn fún ọmọ náà kúrò ní sábà mi tẹ̀ wọ́n kọ́nà bá mi tẹ̀ wọ́n sílẹ̀ ẹ̀dùn ọ̀dà. Abawa imam ọlọ́run ti kárí ẹgbẹ́ ọ̀ ẹni yọ wà kó onígbòsò yóò sí onígbòsò yíyá àtẹ̀síwájú onígbòsò ìbànújẹ́ wọlé aláhàúlà wàlá ẹni bàbá wọn yáde ní ìkàlẹ̀ àwọn bá yẹn kí ọlọ́run ẹgbẹ́ ńgbà tẹ̀ dé ayé wọn tẹ̀ dé àlọ́ tí wàá tí wàá tí ẹ̀sùn wa mọ wọn ìjọ tí wọn kì í mọ̀ kùtù wà nígbà kò ní dé báyé ẹ lè wá fi àyè sílẹ̀ ẹ wá gbé kùtì àwọn afa wọn lọ afa nìyí àwọn ọ̀rẹ́ àwọn tí wọn lọ bá ní pé àkíkà afa nìyí ọlọ́jà ayé pẹ̀lú lórí àgbè náà ẹni yóò wà kún bẹ́ẹ̀ tẹ́ bá ti ń yọ ọmọ dùn náà tẹ́ bá ti ń ka yọ ọmọ rí bẹ́ẹ̀ ọ̀làlá haúlà ọ̀làlá ẹ̀ ní bàbá mi sọ́ba jíjí àbúrò àwọn ẹgbẹ́ mi wá sí ìlú Ìjẹ̀bú àyè máa jẹ́ àgbọ̀ tí máa kẹ́nu bọ̀ ọ̀rọ̀ wọn á olóyè ní wọn bàbá wọn á fẹ́ràn àfàkọ́ alájì lọ sí àjì èmi àti mọ́ra ní àjì kan nìbàdàn wọ́n sì pósẹ́sì bọ̀t kò yé wọn wọ́n tàrà àjì lọ sí mẹ́ka wọ́n làjì wọn ní ẹmú lọ́wọ́ mo ní mẹ́ka ọ̀dà bí ìlú Èkó abẹ́bẹ̀rẹ̀ àjì alájì sì wà mọ́ka náà lọ́wọ́ aṣọ àpọ̀ di àárọ̀ yìí tí alájì sì wọ́n sí mẹ́ka ọ̀wọ́ fa inú tiẹ̀ lọ́ńgbà náà bàbá wa ni wọ́n bá lọ mọ́ka ló sì wá pọ̀ láti gbàgbà alájì wọn mọ́ tọ́jú wọn tán ọ̀pọ̀ jù mẹ́ta náà fẹ́ gbòye wọ́n ẹ̀fẹ́ gbòye wọ́n ní gbogbo nǹkan lọ́wọ́ máa ń jogún tí ẹ̀ bá lọ sí mẹ́ta àwọn ọ̀dọ́ gbogbo yẹn o oyè tẹ́ fẹ́ jẹ yìí ọ̀pọ̀ sọ̀rọ̀ náà kó o jogún ẹ̀ ẹ̀yin náà lẹ́jẹ̀ bá sọ̀rọ̀ yín ẹ̀yin náà lẹ́jẹ̀ alájì ni ọba jíjà gbọ́ lókè tí ń délẹ̀ fọ́dọ̀ kí o bẹ́ẹ̀ bá mi nà káàdì fún gbogbo tí àpàtì bá sọ̀rọ̀ ẹ̀dá kò ní tọ́ sí alájì ẹ̀ fọ́lọ́ ké gbogbo gbà tí a bá ṣe bá gbé dàgbé wọ́n kún wọn ní gbogbo ọmọ tí mo ń kó lẹ́yìn mọ́ nígbà àwẹ̀ wọ́n sì dáadáa nígbà ìtùnú wọ́n sì dáadáa iléyá wọ́n sì dáadáa ìṣẹ̀mbà wọ́n sì dáadáa ẹ̀dá kún á sì wá gbàdúrà tó bẹ́ẹ̀ kó sùn. alájà wa jẹ́ ẹ̀yìn ṣubú ẹ̀yìn ṣubú wọ́n á rí pé ẹ̀kọ́ wa ní ìdí ìrìnnì ẹ̀dá wọ́n tẹ̀yà bá ní ìrìnnà bá kábíyèsí wọn ní jíjẹ wa ayé wa jíjẹ àbúrò ẹ̀yìn tẹ́láyéláyé wà ní daṣẹ ìdẹ́bùrà ojú oko ní ẹnu máa ń sí òkè òkè lẹ́nu ní wọ́n láìláì wọ́n wá pé ìrìn àgbàdo tó bẹ nígbà yìí nínú ìbára tí wọ́n àwọn alóhùn àlùmọ́ wọ́n á fọ́ra ìbàdàn tí ẹ ti wá ń ṣe owó bẹ́ẹ̀ sí tí ó bàjẹ́ ìjọba kúrò nígbà yẹn wà ìlú tẹ́ wọ́n ń lọ́nà kọ́ alẹ́ bàjẹ́ àpárìkọ́lá náà ní ọ̀là àmọ́ ọ̀rọ̀ àpárìkọ́lá ọjọ́ àná àpárìkọ́lá ọjọ́ òní àwọn tó wá sí ọjọ́ fún ogun tí wọ́n ń tọ́ àfa àṣírí àbúkọ̀ ìdánwò ọ̀síwá ilé o nínú ìyá wọn ní àbọ̀ mọ́mọ́ ìyá ìyá wọn ní sọlá ìwọ́n tó wá máa ń tọ́ àfa àṣírí ọmọ tó ẹ̀mọ́ mọ̀ gbàgbé wọlé àfa bàbá yìí mọ̀ gbogbo ọmọ ní tẹ́lẹ̀ wà lọ tí a bá tó wá ránṣẹ́ sí a ìyá yóò tó wá ní ìdúlé yìí mo pé kọ́mọ rẹ ní kúrò ní ìwò ìyá wọn ní sọlá ẹ̀yin ló jẹ ẹ̀ tó yẹ sí agbára yẹn ẹ̀yin lọ lọ sí mẹ́ta ó ti fọ́ àti pé àràfà ọdún 24 ẹ̀ ló ti yà lóṣù lánàá náà àràfà 24 èrè tí ẹ̀ lè tẹ̀ láyé 2025 òòlù ìyàwó ní sọlá ibò ní jẹ́ ìgbàlẹ̀ yìí ibò nípa ọmọ yìí ẹ̀yin aláṣẹ àti ọ̀dẹ̀ wa kó ìbára jì ẹ̀yin náà
الذين عليهم وصيام تشهيا سنضرب على الناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله آمين هو الله لخالق البرية المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم ìlú yìí ò ní bàjẹ́ o wọn àní rúkú wọlé wọn àní rúkú jáde ogun lé ń jó olè ń jà kò ní jà ń bẹ́ o lẹ́yìn náà jíjẹ bá sọ̀rọ̀ àdínú ilé ọmọ dá sí i wàlá haúlà wàlá wàlá. àbúrò mi bàbá jíjẹ tó jẹ aṣọ àlẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ tó mọ̀ bẹ́ẹ̀ sọ ká máa sọ̀rọ̀ pọ̀ jù bọ́sì. àwọn kábíyèsí wa ń sọ wọ́n sọ nípa sórí mọ́ṣáláṣí tó wò ó ní tí àbúrò wa yìí ọmọ wa yìí tó rẹ̀ jẹ́ lẹ́nu gbogbo ló ti ṣẹ̀wọ̀ gbogbo àwọn atáyìn ní akọ̀wé ní kéwú lẹ́nu lẹ́nu lórí wa kí mo bá sà bàbá nínú wa ṣùgbọ́n ṣe ayé bàbá akọ̀wé ní kéwú tó jẹ́ bá àwọn staff tó bí ìlú wa kọlọ́run bá a fún ọ̀kẹ́wà ìlú ìkẹ́lọ́wà ṣùgbọ́n ẹgbẹ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá fi ọmọ rẹ̀ sílẹ̀ gbogbo ọmọ bàbá ló kéwù alájà máa bọ̀. wá gbé wọn wá gbé wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok. wá gbé wọn ìgbà ti mú wọn bá gbé alájì. ìgbà ìwò dání. wọ́n ti mú wọn bá alájì. ẹ máa bọ̀. ayé lọ́múra ìwé sọ̀rọ̀. alájà máa bọ̀. wá gbé wọn wá gbé wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok. wá gbé wọn ìgbà wọ́n ti mú wọn bá gbé alájì. ìgbà ìwò dání. wọ́n ti mú wọn bá alájì. ẹ máa bọ̀.